ó ṣẹlẹ̀ nítorí Sunday Ìgbòho adájọ́ ní kí wọ́n wọ́ Gani Adams wá sí kóòtù ní gbogbo ọ̀nà. Kò ní pẹ́ kò ní jìnnà mọ́ báyìí tí àwọn akọni ọmọ Yorùbá méjì, Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá Ìbà Gani Adams àti ajìjàǹgbara fún ìran Yorùbá ní Olóyè Sunday Adéyẹmọ tí gbogbo ayé mọ̀ sí Sunday Ìgbòho yóò gbéná wojú ara wọn pẹ̀lú bí ilé-ẹjọ́ ṣe pàṣẹ pé kí wọ́n fi ìwé ìpẹ̀jọ́ pe Gani Adams wá sí kóòtù kí wọ́n sì wọ ọkùnrin alágbára ilẹ̀ Yorùbá náà dé ilé-ẹjọ́ ní gbogbo ọ̀nà. Sunday Ìgbòho ló pe Gani Adams lẹ́jọ́. Ó lọ́kùnrin náà bà òun lórúkọ jẹ́, bí ìbanilórúkọ jẹ́ òun sì ṣe bà òun lọ́kàn jẹ́ tó lòun fẹ́ kí wọ́n fìyà jẹ òun náà tó. Nítorí náà kí ilé-ẹjọ́ pàṣẹ fún olùjẹ́jọ́ náà tó tún jẹ́ ọ̀gá àwọn ọmọ ẹgbẹ́ Oòduà People's Congress OPC láti sanwó ńlá mílíọ̀nù lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 million ló dá lé e. Gẹ́gẹ́ b'Aláròyé ṣe gbọ́, ohun tí olùpẹ̀jọ́ torí ẹ̀ pẹjọ́ kò ṣẹ̀yìn àkásílẹ̀ ohun kan tó jẹ́ ìtàkùrọ̀sọ tó wáyé láàrin Ààrẹ Ọ̀nà Kakanfò àti ọkùnrin kan tí wọ́n ń pè ní Núrù Bánjọ nínú oṣù kọkànlá ọdún 2021, èyí tí àwọn oníròyìn kan gbé sórí ẹ̀rọ ayélujára láìpẹ́ yìí. Nínú àkásílẹ̀ ohun náà la gbọ́ pé olùjẹ́jọ́ ti ṣàpèjúwe olùpẹ̀jọ́ rẹ̀ ìyẹn Sunday Ìgbòho gẹ́gẹ́ bí apààyàn tó ṣokùnfà ikú gbajúmọ̀ olóṣèlú kan lórílẹ̀‐èdè yìí. Ṣùgbọ́n Ìgbòho sọ pé òun kò mọ nǹkan kan nípa ikú ọkùnrin náà. Òun ló bá gba kóòtù lọ. Ó ní kí ilé-ẹjọ́ fìyà ńlá jẹ ọ̀gá àwọn OPC náà fún ẹ̀sùn ìbanilórúkọ jẹ́. Láti oṣù tó kọjá lolùpẹ̀jọ́ ti pẹjọ́ náà. Ó sì yẹ kí ìgbẹ́jọ́ bẹ̀rẹ̀ lọ́jọ́ 3 oṣù kẹrin ọdún 2024 yìí. Ṣùgbọ́n èyí kò ṣeé ṣe nítorí olùjẹ́jọ́ kò farahàn ní kóòtù. Bẹ́ẹ̀ ni kò sí agbẹjọ́rò tàbí ẹnikẹ́ni tó ṣojú rẹ̀ nílé-ẹjọ́. Nígbà tí ìgbẹ́jọ́ ọ̀hún tó wáyé nílé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Ọ̀yọ́ tó wà ládùúgbò Ring Road nìbàdàn lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 9 oṣù karùn-ún ọdún 2024 yìí, tí akọ́dà kóòtù ṣàlàyé pé òun ò láǹfààní láti fún olùjẹ́jọ́ níwèé ìpẹ̀jọ́. Nítorí náà kò jọ pé ọkùnrin náà mọ̀ pé ẹnikẹ́ni pè òun lẹ́jọ́ sí kóòtù yìí. Gẹ́gẹ́ bó ṣe sọ, nígbà tí mo délé olùjẹ́jọ́ tó wà lójúlé 14 òpópónà Ezekiel lójú ọ̀nà Tóyìn níkẹjà lẹ́kọ̀ọ́, aṣọ́nà rẹ̀ tó yọjú sí mi láti inú ilé sọ pé ọ̀gá òun ìyẹn Gani Adams kò sí nílé. Lẹ́yìn náà ládájọ́ kóòtù ọ̀hún onídàájọ́ M.I. Sule fún akọ́dà ilé-ẹjọ́ náà láǹfààní láti lo ọ̀nàkọnà míì tó bá gbà láti rí i pé ìwé ìpẹ̀jọ́ ọ̀hún tẹ ọ̀gá àwọn OPC náà lọ́wọ́. Adájọ́ ní mo ti wo àkọsílẹ̀ gbogbo akitiyan akọ́dà láti fún olùjẹ́jọ́ fúnra rẹ̀ níwèé ìpẹ̀jọ́. Mo sì rí i pé ìwé ọ̀hún kò tíì tẹ̀ lọ́wọ́ nítorí akọ́dà kò bá a nílé ẹ̀ tó wà lójúlé 14 òpópónà Ezekiel lójú ọ̀nà Tóyìn níkẹjà. Nítorí náà mo pa á láṣẹ pé kí wọ́n lo gbogbo ọ̀nà yòówù tí olùjẹ́jọ́ yóò fi mọ̀ pé òun lẹ́jọ́ jẹ́ ní kóòtù yìí. Kódà bó gba kí wọ́n lẹ ìwé ìpẹ̀jọ́ náà mọ́ géètì ilé tàbí ara ògiri ilé ẹ̀, tàbí kí wọ́n tẹ̀ ẹ́ jáde sínú èyíkéyìí lára àwọn ìwé ìròyìn àtìgbàdégbà olójoojúmọ́ ilé wa. Lẹ́yìn náà ló sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 26 oṣù kẹfà ọdún yìí. Ọláwálé Àjàó ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé Online TV. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.